wa ọlọ́run gba ìyìn wa nítorí pé ti síwájú wa dé ọlọ́run àdúpẹ́ gbogbo àwọn èèyàn tó pọ̀ nínú àdúpẹ́ ọlọ́run àdúpẹ́ ìjẹ́pọ̀ orúkọ Jésù ọlọ́run gbà kóso ọlọ́run gbà kóso ìgbéyàwó mọ̀mí mọ̀ ẹ́ jẹ́ ń dáàmú ọ̀rán títí láéláé gbogbo bí tí ìyá ìyàwó wà láì ọlọ́run ṣàmúlò ojú àáríre lọ́kọ̀ ojú yóò ní rí gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n á sọjọ́ fún mi wọ́n á sọjọ́ fún mi gbogbo àdúgbéyàwó lọ́lọ́ máa fi sí bàbá àti ìpàdé ní orúkọ ti àṣẹ àmì ti ọmọ àmì ti ọmọ Jésù ìyàwó àwọn ìyàwó ló mọ̀ ọ̀pẹ́ ló yẹ àwa láyé àwa láyé ọ̀pẹ́ ló yẹ. Àpáta ayérayé mẹ́ta lọ́kan ló gbòjù lọ ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀ agbẹ́yìnga yìí lógo a fi ọpẹ́ fún orúkọ yín nítorí pé a wà láyé a wà láàyè láti rí ọjọ́ òní Olúwa ẹ ṣeun adúpẹ́ tí a dá ọjọ́ tí ọjọ́ kò adúpẹ́ tí òní jẹ́ ọjọ́ ayọ̀ ní ìdílé ọ̀tún àti ìdílé òsì adúpẹ́ pé ayọ̀ lórí àwọn ọmọ wa Gabriel àti Abimbola ní orúkọ Jésù ẹgbẹ́pẹ́ wa ní agbára ẹgbẹ́ Jésù ẹgbà yín wa Olúwa Ọlọ́run Olódùmarè adúpẹ́ fún àwọn ẹbí Gabriel àti àwọn ẹbí Olúdípẹ̀ tí a wá ń fi ìfẹ́ hanra wa tí a fẹ́ mọ́ra wa lọ́jọ́ òní yìí nítorí àwọn ọmọ wa méjèèjì Olúwa gbé yín ga ayìn lógo nítorí pé ẹ mú àwọn ọmọ náà láti papọ̀ fún ìfẹ́ pípẹ́ tí ẹ fi fún wọn bàbá ẹgbọ́pẹ́ wa à ń yáyọ ọjọ́ òní Olúwa ẹ má jẹ́ kí a padà dìbàjẹ́ ẹ má jẹ́ kí a rí ìbànújẹ́ lórí ọjọ́ òní Olúwa gbàgbọ́ yín pẹ̀yìn ti so wọ́n pọ̀ a wá fi ètò yìí náà lé yín lọ́wọ́ Olúwa ti bẹ̀rẹ̀ ní ayọ̀ àti àlàáfíà ẹ bá wa parí rẹ̀ ẹ máa bá wa lọ ẹ gba gbogbo ògo ní òpin ohun gbogbo ẹ jẹ́ kí a lè fi ọpẹ́ ìyìn àti ògo fún orúkọ yín ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ẹ jẹ́ bàbá bèrè ìwé wa ṣé ó yẹ ká yin ọba àwọn ọba. dárúkọ wọn àwọn ilé aláàjì ọ̀nàrẹ́ kájí Islander. Ẹ bá lè máa fi wọ́n fún mi. Àti Honorable Prince Sulaimon Balógun Abájé láti ìlú Ẹ̀pẹ́. Àwọn àti mọ́mì wa Olúwayẹmisí Manuel tó jẹ́ ìyá ìyàwó ìyá ọkọ ọjọ́ òní. Ẹ bá mi pàtẹ́wọ́ fún àwọn náà. ṣe mọ̀ mí mọ̀ ọ́ fi ọmọ mi ọ̀la Gabriel ọ̀la olúwa ni kò yí bí láti tọ́ ọmọ láti kékeré títí lòun tó dẹ̀ dúró tó ṣe ìfẹ́ tí mo fẹ́ ìlú mi máa ń di happiness person ọ̀la mi pé láti ṣèyàwó gbọ̀ngàn wọ́n lè máa ṣe ìyàwó tọ́ wá bá mi ṣe ìnáwó lẹ́yìn láti ọlọ́run oníkálukú tọ́ wá ọlọ́run abániṣọ́ wọn dé láyé àpàlàfẹ́ padà sílé ìkọ́ dáadáa báyìí àwọn ọmọ abára wọn. ẹ̀yìn nígbà tí wọ́n bá so wọ́n pọ̀ abọ́kùnrin agbóbìnrin ilé wa máa dùn ìgbàlùgbàlùgbà bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù Kristi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé wá rí nígbà tí ó wá tó ẹni ọkùnrin tí wọ́n ní dájú ni wọ́n ní ọkọ̀ ni wọ́n wá lé so torí ẹ̀ ni àwọn mọ́mì wa wọ́n ṣe gbéra láti ìlú Èkó àti Ẹ̀pẹ́ kò jìnnà síra wọn ṣùgbọ́n ọmọ ló gbé wọn wá torí ọmọ náà ṣe wá àwọn mọ́mì wa àwọn dádì wa àwọn olóríire ọjọ́ òní àwọn mọ́mì wa Olúwayẹmisí àní àwọn nìyí Ọláolú àwọn náà láti kékeré àti dádì mi tí mo fi ọ̀wọ̀ dárúkọ wọn àwọn ní Honorable Prince Honorable bàbá wa Islander sọyẹ yín bàbá tó bàbá ni torí tóyà tó lè tẹ̀lé ọmọ wa ọmọ yẹn gbọ́ràn síyàn lẹ́nu tó bá gbọ́ràn yẹ máa lọ ṣùgbọ́n àdúpẹ́ tọ́jú òní pé ìṣe wọn ó ṣe wọn. What is it? Sit down.
ọlọ́run dẹ̀ ní kọ́ ọmọ ẹgbẹ́ kòun náà kàwé kó lọ léèwé ọlọ́run jẹ́ kóun náà rá sí léèwé ṣẹ́ẹ́dẹ́ ọmọ ìtàn ọlọ́run ní báyìí àwọn dádì àti mọ́mí wọn ti wá bọ́dẹ̀ ṣe wá yẹn kì í ṣe pé wọ́n sanwó wá wọ́n tún bàbá yẹn wọ́n tún bẹ́rù wá wọ́n láti ní ti ẹ̀rẹ́ nù ní àwọn tó ti fẹ́ ṣe engagement ni wọ́n ní rárá pé èèyàn ò kì í sanwó lọ lé àná ilé ẹbí wa là ń lọ olóríwá ṣe nígbà tán dẹ̀dẹ̀ àdúpẹ́ àbá yín torí àwa tí a bá ń gbé gèlè ayọ̀ oríṣiríṣi la máa ń rí ẹlòmíì wọ́n ẹ̀sẹ̀ máa bẹ ẹni tí ó ṣèyá ìyàwó rẹ̀ ó lè ní ọmọ yẹn ọmọ tó stubborn ọmọ tó ń bù ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ọmọ tó ṣe fún ìfọ̀ ẹ wá máa bẹ̀ẹ́ jọ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mo rí yín mo ráyọ̀ mọ́ mi mo rí yín mo rí pé ẹ tọ́jú ọmọ ọba mo rí yín pé ẹ̀yin náà tọ́lọ̀ ń fìdí yín kalẹ̀ lè dájú pé ọmọ yìí náà á jókòó sílé ọkọ á wá di ọmọ obìnrin màmá mi yẹ mi sí nítorí Abimbola ọmọ Olúdípẹ̀ ọmọ màmá wa Títí Láyọ̀ Olúdípẹ̀ àti ọmọ mọ́mì wa náà torí oníyà púpọ̀ ni oníbàbá púpọ̀ náà ni àwọn náà ni màmá wa Títí Láyọ̀ òkúrí ìlú ṣé kán wọlé àbí kán dúró síta kán wọlé tẹ bá fẹ́ kí n gbà wọ́n wọlé ẹ̀dá ìdílé kò ẹ má bá kí n gbà wọ́n wọlé. Nítorí àbúrò bàbá ìyàwó ló jẹ́ ihun tí ó dẹ̀ mú nínú ẹni pé ọmọ yìí ó jọmọ tí ó gbórí dúró tó kàwé débi tí wọ́n kàwé dé tí ó dẹ̀ dúró tó mára dúró tí Ọlọ́run ló dẹ̀ pèsè ọkọ rere fún òní jẹ́ ọjọ́ tó jẹ́ pé a fẹ́ mọ àwọn ẹbí ọkọ ní alábọ́dé ṣe káwọn náà kí wọ́n mọ̀ wá ojú mi dùn láti pẹ̀lú ẹni tí ó jẹ àjọyọ̀ ọjọ́ òní. A gbàdúrà ní pé kí Ọlọ́run kó ṣe wọ́n ní ọ̀rẹ́ alẹ́ kí wọ́n bí sùn kí wọ́n bí wálẹ̀ ohun tí wọ́n máa fi jọ ṣe kí ara wọn kí Ọlọ́run kó bá wà lọ́wọ́ kí a má kábàámọ̀ ọjọ́ òní. A bá tún dọ́jọ́ ìgbéyàwó kí Ọlọ́run kó bá wà lọ́wọ́ ọjọ́ náà òní. God bless you. Thank you, ma. Lórí ọ̀tá yín tó má lè dúró. Ká tó ṣòro ohunkóhun. Oyè ká. Orúkọ mi ni Alájà Nàìjíríà Balógun Agbájé. A wá ṣe mọ́mí mọ́ àbúrò mi Gabriel Manuel. Orí àti retí ọjọ́ ìní ọjọ́ ti pẹ́.
kò fìgbà kankan bàyẹ̀ ẹ̀yìn jẹ́ kò fìgbà kankan bàyẹ̀ ẹ̀yìn jẹ́ ní tí ẹ bá fẹ́ ló máa bá wọn fẹ́ kò ṣe àwọn ọmọ tó ń ṣe jákujàku gbogbo ohun tí ẹ bá fẹ́ òun ló ń bá yẹ fẹ́ ó ń dùn yẹ inú níṣẹ́jú ṣẹ́jú ìyàwó ta fẹ́ mọ̀ lé ní ọmọ dáadáa ní ọmọ alálùbáríkà òun àtọ́kọ ẹ̀rùn yàtọ̀ síra wọn ọlọ́run àjọba ara wọn kalẹ̀ ojú òní tí wọn á bọ́kùnrin àgbéró obìnrin àgbéró inú wọn á dùn kalẹ̀ o kí la ṣe léèsí kò ní jẹ́ títí wọn ẹlẹ́dàá wọn ò ní gbàgbọ́dọ̀ ìmọ̀ táwọn ìṣẹ̀lẹ̀ wọn lóró ìgbésẹ̀ wọn ò ní bọ́mọ aráyé ní. introduction la wá ṣe lẹ́yìn Gabriel torí pé omi la máa fún kátó kan yẹn bẹ́ẹ̀ omi la máa pè kátó kan yẹn eléyìí tá a bá fi ṣe láàrin òbí méjèèjì láàrin ẹbí méjèèjì a gbọ́dọ̀ jọ mọ̀ra wa tá a bá mọ̀ra wa tó bá ti jẹ́ ọlọ́run aṣọ ayẹyẹ ńlá kò ní bí pé ta ló ń lọ lọ́hùn ta ló ń bọ̀ mẹ́yìn so ó nídìí láti ṣe àwọn nǹkan tó wà tó jẹ́ tradition tó jẹ́ culture tó gbọ́dọ̀ wọnú ẹ̀ tó fi mọ̀ra wọn tẹ́ òbí kìíní àti kejì tó máa fi mọ̀ra wọn blessing tó bá gbà lẹ́nu òun náà ló máa wúlò ọlọ́jọ́ tó bá máa ṣe ìyàwó ètò ìyàwó kan dídá tó dáa kan ṣe láyé ni èyí tó ń ṣe lẹ́nu òye bí a ṣe mọ inú ẹbí kìíní àtẹ̀bí kejì àwọn méjèèjì wọn á lè bára wọn kalẹ̀ ló wá dúró sí wa wọn. advice tí máa ń fún àwọn èèyàn bá fẹ́ ṣe ìyàwó ní pé ẹ bá ti délé ẹ má introduce third party láàrin yín pé àwọn àtẹnujẹ bá ti jà tẹ́tí ṣe wúwo tó bá ti gbùgbà kan ìyàwó mi kí ló ṣẹlẹ̀ gbàgbé ẹ̀ ọkọ mi kí ló ṣẹlẹ̀ káwọn méjèèjì má jẹ́ alága káwọn méjèèjì má jẹ́ alága ẹnìkan ajágùn ẹnìkan adéwúrẹ́ ẹnìkan bá ti bínú ẹnìkan á ṣe sùúrù ẹnìkan bá ti ṣe sùúrù ẹnìkan bínú tó bá dọwọ́ ọ̀rọ̀ lẹ́málẹ́ àjọ kọ́rọ̀ mọ́ lùmọ́ ádìkan náà padà ìyẹn ló máa jẹ́ kí happiness tó wọnú ìdílé yẹn tó obìnrin kẹ̀ kó gbà pé ọkọ ọlọ́kọ jẹ́ ọlọ́run á wà pẹ̀lú wa what God has joined together don't let no man put it asunder. ọmọ wa obìnrin ta tí ó jẹ́ pé ní bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ìyá kan náà ló bí wọn so ṣé kán fọkàn balẹ̀ pé kò séwu torí àwọn míì wà
a ti lọ bí oníyàwó kan tán ní gbọ́ ọmọ lọ ta jáde wọ́n lọ́kọ ìyàwó máa lọ ta mọ́ àkànjọ o ìkúnlẹ̀ mi rèé o wọ́n bá ní asan 25,000 mo ṣe láti ṣe nìkan bí ọdún bíi átúbí ọdún mẹ́jọ mẹ́wàá sẹ́yìn nísì wọ́n ní àwọn máa gba 25,000 torí pé ọmọ yẹn wúlò fáwọn àwọn òfẹ́ kó lọ mo ní kò wá sí bọ́mọ ṣe lè wúlò fún yín tó ọkọ ẹ̀ náà ló máa wúlò fún ẹ̀ tó nítorí ìdí èyí ẹ ṣe tẹ wẹ́kọ̀mù ẹ̀yin náà ṣe tá a pe ẹ̀yin náà tẹ̀ jáde tẹ̀ wá ká tó wá di pé a máa ṣe introduction yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ṣé àwọn dádì mi bàbá ìyàwó ẹ̀ ti gbàṣẹ lọ́wọ́ wọn. dádì ẹ má bínú èmi máa fáyìn ní ẹ bá mi gbá bọ́ ẹ bá ń gbá bọ́ jàre tó bá dádì ò sí nílé á ti dé tó bá. orin dowó orin dọ́là ló jẹ́ àwa dúpẹ́. orin dowó orin dọ́là ló jẹ́ àwa dúpẹ́ o. orin dowó orin dọ́là ló jẹ́ àwa dúpẹ́. bọ́mọ bá ti lálù lálùyà ọ̀pẹ ló yẹ kẹ́ bí ó dá lọ. orin dowó orin dọ́là ló lọ́wọ́ mọ́. láti ìfẹ́ ní ọkọ yìí nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé ìṣe tó wọ́n ti lè ṣẹ́yìn fún mi. Good afternoon, viewers. My name is Rita. For my friend, Sister Elsie, like I call her, we came for the song's introduction. Loud. Yeah, exactly. A day like this, I give glory to Almighty because we really have come a long way. It's like from grace to grace. I knew Olaolu when he was a baby boy, and today I give glory to Almighty. I'm happy for my friend and my sister that at least we are alive to witness. And I also give glory to God Almighty that their union will be a successful one, binded by the God. And God will unite them. They should have a relationship. They should be friends. Not lovers, but friends. Because when you have a relationship, that relationship lasts longer than being a friend or a lover. Iṣẹ́ ọmọ Ọlọ́run tó kẹ́ ẹ nítorí ọlọ́run àmà àlàáfíà Ọlọ́run àwọn tó jẹ́ pé ẹ bá lo 120 láì wọ́n sì máa bá ní báyìí lágbára Ọlọ́run nítorí ìdí ṣe mọ̀ pé ẹ̀yin ni ẹ rán mi níṣẹ́ láti ẹ̀kàn bá mi ní bẹ́ẹ̀ àwọn tó kù láàdẹ́ màmá náà fi 5 bàbá o bàbá o bàbá o Olúwa jẹ́ bàbá sí i. Bàbá o bàbá o bàbá o Olúwa jẹ́ bàbá sí i. Bàbá o bàbá o bàbá o Olúwa jẹ́ bàbá sí i. Bàbá o bàbá o bàbá o Olúwa jẹ́ bàbá sí i. Bàbá o bàbá o bàbá o Olúwa
ìyàwó kọkọ ìyàwó ẹ ṣàtúnyàwó. ìdí tí introduction ṣe kókó nínú ìgbéyàwó àwọn ẹbí ìyàwó ẹbí ọkọ wá parapọ̀ láti mọ̀ra wọn kíbi tá a bá ríra wọn a máa dára wa mr lágbájá ni mr lágbájá ni a máa tún mọ̀ra wa pé àwọn tá a fọmọ fúnre o àwọn tá a fún wa tó fún wa lọ́mọ rẹ̀ ó ṣe kókó nílẹ̀ gbàdúrà ìgbéyàwó tá a wá ṣe nínú introduction tá a ṣe lórí kò sí wọn tó ṣẹlẹ̀ tọ́lọ́run mọ̀ sí náà ní gbogbo àṣepé ó ti fàṣẹ sí bẹ́ẹ̀ dẹ̀ ni àṣẹ yẹn náà máa rí títí láéláé torí pé àṣẹ yẹn ni pé wọ́n máa bára wọn kalẹ̀ ìṣòníyàwó èdè àìyedè ẹ̀ní wáṣà yóò bá wáṣà ní ọ̀ṣẹ́ dúró ọlọ́run bá yanjú ẹ̀ wá pẹ́pẹ́pẹ́ wá jọ dàgbà wá jọ dùn wá bí obìnrin wá bí ọkùnrin wá bí bèjì wá bí bẹ̀tà wá bí bẹ̀fà ìfọ̀ àgbà pọ́sibù wọ́n bí mẹ́wàá àyàwó àgbè. Ayá dọ̀bálẹ̀ tán ilé yín ló wà. Mọ́mì, dádì mo ti mọ́ ọmọ yín dé. Ó ní thank you daddy, thank you mama for caring for my wife, thank you baba. Ẹ ṣé bàbá mi, ẹ ṣé màmá mi, ẹ tọ́jú ìyàwó mi. Ẹ ṣé ẹ bá mi gbàdúrà fún. Kò ní ẹ ṣáà gbàdúrà fún. Pé lónìí tó ti yàn kò ní ṣìyàn, orí ẹ̀ ò ní burú kò ní. Gbogbo ọjọ́ tó bá rántí ọjọ́ òní ní àmà àdùn. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Ṣayọ̀dá kó dìde. Arise and shine ọkọ ìyàwó. Máa bò. Sórí wa kọ́kọ́ lọ sí ìyàwó ẹ̀ tó bá dé dájú. Ọ̀yá. Ìyá ní wúrà iyebíye. Bẹ́lẹ̀ mi wá sílé àná mi, ẹgbẹ́ òbí. God bless you. Bóyá ẹ jẹ́ kó jókòó síbì kan ń bẹ̀ yẹn. Ẹ jọ̀wọ́ ìyàwó ṣàpè. Gẹ́gẹ́ bí ìdílé mi ti jẹ́ ká mọ̀ pé àṣẹ wọn ni fún ìdílé méjèèjì kí wọ́n mọra wọn pàápàá bí church ò tiẹ̀ tí ṣe tiwọn tí ìdílé méjèèjì bá ti mọra wọn bíbélì jẹ́ ká mọ̀ wípé àṣẹ pé wọ́n ti di tọkọtìyàwó ti bẹ̀rẹ̀ nìyẹn ìgbésí àkọ́kọ́ láti jẹ́ kí tọkọtìyàwó jọ ní ìbágbépọ̀ àlàáfíà eléyìí. Ìmọ̀ràn tí mo máa gba àwọn méjèèjì náà ni wípé kínní onígbàgbọ́ ni ìyàwó náà onígbàgbọ́ ni kí wọ́n jẹ́ kí Jésù ó jẹ́ foundation ìdílé yìí
torí ibi tí Jésù bá ń gbé àlàáfíà máa jọba. Ohun gbogbo tí wọ́n bá fẹ́ gẹ́gẹ́ bí ọgbọ́n ìmọ̀ òye láti tukọ̀ nínú ìdílé náà wọ́n lè gbé ní tọkọtaya gẹ́gẹ́ bí ìdílé alálàáfíà. Bí Jésù ṣe sọ fún wa wípé òun ni the Prince of Peace, and where is the foundation, where Jesus Christ is the foundation of such hope, it will last forever, and joy shall continually be in that family. In the mighty name of Jesus. This what you are doing, you will do it for your son, you will do it for your daughter. In the mighty name of Jesus. Gbogbo àdúgbò ìyàwó lọ́lọ́run máa fi sí fún ẹ. In Jesus' mighty name I am praying. Ó yá, àwa kọjú sáwọn ọmọ mi àti dájú. Olé o kàrékè, kàrékè o, ìlú èkó là máa lọ. Ọmọ yìí ló ń fẹ́ di Islander, ó fẹ́ máa pretty bí ìyọkọ, ó fẹ́ máa yọ́pì bí ìyọkọ. Ẹ bá mi gbàdúrà fún dájú ẹ sí fìlà yín, ṣèbí kìrìsìtẹ́nì ni. Bàbá àwọn àmì àwọn ọlọ́run tó gbàdúrà fún ẹ. Lórúkọ Jésù bàbá pé o ṣe ṣe lé owó tí o yàn. Tèmi náà ní yawájú àárín wa lọ́wọ́ ẹ̀. Ágáyò ní yawájú wa lọ́wọ́ ẹ̀. Yóò tara ń bọ̀. Má bẹ́ẹ̀ gbọ́mọkùnrin, má bẹ́ẹ̀ gbọ́kùnrin kan, má bẹ́ẹ̀ gbọ́bìnrin kan. Lójú ẹ̀ iṣẹ́ aṣojú yẹ kó fọ̀rọ̀ balẹ̀. Gbogbo àwọn tó jókòó wá jẹ ọwọ́ sí kẹrẹ̀ sí sàtọ́lẹ̀ sínú ayé ẹ̀ pé ìṣòwò now, mommy, arise. You stand. God bless. Mo ń lọ nínú agbára rẹ Jésù, mo máa ń lọ nínú agbára rẹ. Gbogbo agbára ìkà ènìyàn.
pé òòtú sọmọ tó ń bọ̀. Bàbá mẹ́ta lọ̀rẹ́ o, Abimbola mọ̀ ọ́n jò. Àjòyè ó mọ̀ ọ́n jò. Àjòyè ọlá mọ̀ ọ́n jò. Yàtọ̀. Àjòyè ó mọ̀ ọ́n jò. Àjòyè. Nǹkan tó gbé mi wá. Now we want to walk. We will walk majestically. Irú ìrìn tó rìn níjọ́ tọ́lá lórí ẹ tó ní ọmọ kan ló ń kọjá yìí. Ọmọ yóò gbọdọ̀ lọ bẹ́ẹ̀. Àánú wa. Àánú no. Tó o ti yẹn sìn, irú ìrìn yẹn, àwa rìn. Ẹyin sì. Wàá wá lọ mú olólùfẹ́. Wo bí ìhò dáadáa, wo gbogbo bíbá ìdélẹ̀. Sọ̀rọ̀ tó wo bíbá ẹ̀. Àwọn kan wà nílé wọ́n ti sọ pé àwọn mọ̀ pé ìyàwó tó fà ìbáyìí lọ́mọ wa fẹ́. So àwa wo ọmọ yìí. Mo ní pé bó o róhùn mú bọ̀ níbi ọgbẹ́ ń jó kiri òjò la. Ọmọ dára, ọmọ yìí lẹ́wà òjò la. Ó yá mo róhùn mú bọ̀ wo bí wo tó ń tó ń tó. Are you satisfied? See your wife in peace. You are proud of her. You will not let her down. Are you proud of Ola to be your husband? Sarah. More than any millions man in this world. You are not regret. You will not regret. You will not regret it. Ó yẹ múra yín lọ́wọ́ dání kẹ́ máa jóbọ̀ níwájú. Kẹ́ máa jóbọ̀ níwájú.
fẹ́ fẹ́ nìyí. Lẹ́lẹ́kẹta dádì mi mọ́mì mi ọkọ tí mo fẹ́ fẹ́ nìyí. Ṣé ẹ faramọ́? Ó yá two of you kneel down síwájú fún mi. Ìbúrẹ́ fún wa lórí bàbá wa. Ọkọ ìyàwó. Lórí ìkọ́tọ́ fi ń tọ́jú ìyàwó. Àmì olórúkọ Ìyàwó ò ní ṣíṣe o, àmì ò ní ṣe o, lórí iṣẹ́ tó ń ṣe kò ní ṣe mọ́ ẹ lọ́wọ́. Ó yẹ ọkọ ìyàwó dá orúkọ rẹ̀ fún wọn. Orúkọ mi ní your full name. Orúkọ mi ní Gabriel Abimbola. Ṣé ẹ gbọ́ lẹ́yìn lọ́hùn ẹjọ́ àfẹ́ṣẹ́ ní kẹ́ni? Lọ́tọ́ máa fi ṣe ìyàwó àti ṣe bàbá lórí ẹ̀. Àìsíkì tó gbòòrò tó ní kọ́ lọ́wọ́ àdàlú ẹ̀lọ́wọ́. Jésù Olúwa wa, arise and shine, ó yá fọwọ́ pẹ̀lú Dájì mi mọ́mì ìyàwó tí mo fẹ́ fẹ́ ní. Dájì mi mọ́mì mi. Dádì mi, mọ́mì mi, ìyàwó tí mo fẹ́ fẹ́ rèé. Wàá sọ lẹ́lẹ́mẹ̀ta. Dádì mi àti mọ́mì mi, ìyàwó tí mo fẹ́ fẹ́ rèé. Ẹlẹ́kẹta. Dádì mi àti mọ́mì mi, ìyàwó tí mo fẹ́ fẹ́ rèé. Ó yá ẹ̀fọ́. Fóònù mi yẹn àfẹ́ ti ṣe mi. Ó yá sí ìyàwó dájú. Ẹ gbàdúrà fún wọn pé yóò dára fún wa yóò ní wọn yóò dára fún wọn. Jésù wà wá ó yá arise and shine fàyàwó ẹ lọ́wọ́ fẹ́ wá jọ mí. Ó kò rà mí. Ẹ̀jẹ̀ má bínú bá mi sórí ẹ̀rọ. Wọ́n ní pé kẹwàá dá mẹ́ta. Ta ló sọ pé
lọ́wọ́ ní àyọ̀kọ̀ ní báyìí torí àkókò a máa pe honourable prince Sulaimon Balógun Agbájé láti ilé ẹ̀kọ́ yẹn máa bọ̀ láti. Bàbá lè rí yẹn o, èsì pé wọ́n gbé wọn. Mọ́rí abá bíbù, mọ́rí abá bíbù, mọ́rí abá ẹ̀ kí wọ́n. Máa dúró báyìí ni o. Ẹ kí wọ́n. Wọ́n ní lẹ́pẹ̀ wọn ní. Kò sí ẹ kí wọ́n o, mọ́rí abá. Ẹ kí wọ́n o, mọ́rí abá. Ẹ jẹ́ kó máa sọ fún ẹ̀. Orúkọ mi ni Honourable Sulaimon Balógun Agbájé. Ilé náà la wà. Àbúrò mi ni ọmọ dáadáa ni ọmọ tó ṣe é fi ọmọ yìí ọmọ tó lẹ́kọ̀ọ́ tó lẹ́kọ̀ọ́ tó gbọ́ ni torí ẹ̀ lẹ́yìn rí àwọn bàbá ẹlẹ́rìí àwọn màmá ẹ̀ rí bẹ́ẹ̀ ló ṣe wọ́n ní wẹ̀yìn ẹ̀ wò bó lábò ogun bó lábò ogun wẹ̀yìn ẹ̀ wò lẹ́yìn náà ní bẹ́ẹ̀. Àmì dájú ẹ̀rí wá sí ìlú àkọ́kọ́ lẹ́ẹ̀bẹ̀ẹ̀ta. Dájú ooo ẹ̀ ní kó kọ́ wọn ni. Yé. Ẹ̀rọ kò ní ìdí kò ní ìdí. Láti ẹ̀pẹ̀. Aláàjì tó taṣọ kọ gani ogun ẹ bá wọn láti ẹ̀yẹ. Ẹ̀rọ àmà ẹ̀kọ́ ọ̀rọ̀ àmà Ẹ̀rí wá sí ìlú àbọ̀. Nítorí pé owó ọmọ èsì pé wọ́n gbé wọn kò dé.
bá wa sọ orúkọ yín fún àwọn tọ́wọ́ yín lé. Àdélébá Ire, èmi ni ìyá àfúnjọ Ọláyẹmí láti ìlú Dòòrò ní Kwara State. Kí ni nǹkan tẹ̀ ń ṣe léni? Kí ló gbé yín? Kí ló ẹ̀ ń ṣe léni? Aráyà sí Dòòrò bẹ́ẹ̀ ni Àdélébá Ire àmì ìkórè àkòyà Ní ṣókí ẹ bá mi sọ fún àwọn tọ́wọ́ yín nílé kí lẹ rí tẹ́ fi yàn wọ́n láàyò. Ní orúkọ Jésù. Ẹ bá sọ fún àwọn tọ́wọ́ yín lé báwo nínú yín ṣe dùn tó léni. Lẹ́yìn eléyìí tẹ́ ṣe kí ni nǹkan tẹ́ ń gbàdúrà fún lọ́dọ̀ Ọlọ́run? Can do it in English. A dúpẹ́ pé